Tá bá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin, ó dàbí ká máa sọ̀rọ̀ orí ká fọ̀rùn lẹ̀ ló jẹ́ pẹ̀lú Ilé Ifẹ̀ Ifẹ̀ oyè. Bóyá tá bá ń sọ̀rọ̀ láti orí Odùduwà wá sọ̀rọ̀ Ọ̀rànyàn, Ọ̀pọ̀rànyàn, Aláàfin Ṣàngó, Ọ̀yọ́ Àjàká. Nígbà tí Ifá ti ṣẹ̀ láti Ilé Ifẹ̀ láti ipasẹ̀ Ọ̀rúnmìlà tó ní tó gbé wá, láti ka oke-itase wá, ìlérí òkè gẹ̀ẹ́tì whatever. So ló ti fọ́n ká. Tá bá wo gbogbo yẹn pẹ̀lú ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ lọ́tùn lésì, ẹ jẹ́ ká béèrè lára pé ṣé orí lọ́kọ́ dé kókó ní àbí kókó ló kọ́kọ́ dé orí. So láti ìgbà ayé ti dáyé ni ọ̀rọ̀ Ifá kò ti ṣẹ̀yìn gbogbo ọ̀rọ̀ Ọ̀yọ́ àti Ifá ti yára wọn ọjọ́ pilẹ̀ ni. Ifá wo Ògúndá kí n tiẹ̀ ní báyìí awo ní yálé awo ìwẹ̀ nílẹ̀ ayé àwọn ọ̀gbẹ̀rì agbẹnirọ̀ Ọ̀yọ́ Àjàká tó bá tó lógidi lọ ayálé akésábí awo ìyàkíyàwó ilẹ̀ awo káwọ̀ jẹ̀fọ́ adéáfọ́ ọlọ́kànràn tí ó yálé Ògúndá òjò ọlọ́kànràn yálé Ògúndó orí wọ ọ̀lọ́dẹ awo sọ wọn tá a sọ yẹn ẹ̀wọ̀n tí bá wí ẹ̀wọ̀ ayé ìgbà Ọ̀yọ́ Àjàká bóòlù Àjàká sì jọ́ràn yàn bóòlù jẹ́ sísàngó Olúkòso kí Ṣàngó ayélégbé ọ̀run tí ò kó nífẹ̀ẹ́ ara ọ̀run tánpẹ̀lẹ̀ onílànlé Ọ̀rànfẹ̀ nífẹ̀ẹ́ o awo ní yálé awo àwọn ṣègùn yálé àwọn ṣègùn agbèrè nírọ̀ Ọ̀yọ́ Àjàká lọ́ba tó lógidi lọ yálé akésábẹ́ àwòkè yálé àwòkáwọ̀ jẹ̀fọ́ adéáfọ́ ọkànràn tí ń sáwórè lé Ògúndá òjò ọlọ́kànràn sí alẹ́ àwò sáwórè lé Ògúndá oore wọ ọ̀lọ́dẹ àwò. So that tells you pé njọ́ aláti dáyé lọ́yọ̀ọ́ lé before its collapse in 1790. Some historians will say 93, while some of us believe it's actually 1791. So ọ̀rọ̀ Ifá ni gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ láti pilẹ̀ pẹ́pẹ́pẹ́. Tàbá ti mọ́rọ̀ Ifá tán Ṣàngó Olúwa lókù Olúkòso àyẹ̀ràn náà ìyẹn Aláàfin Ṣàngó tó jẹ́ Aláàfin kejì tó jẹ́ Aláàfin kẹta tó dẹ̀ jẹ́ reincarnation Ṣàngó àkọ́kọ́ tó jẹ́ Ṣàngó kejì ìyẹn òǹlẹ̀ náà tó jẹ́ ọkọ Ọya tó dáhùn ọ̀rọ̀ tí máa ń takora wọn nà Ṣàngó Olúkòso tó jẹ́ Aláàfin kẹta yìí ṣe ọkọ Ọya o ìyá ìtọ́nà jìn ló jẹ́ sí Ṣàngó kò lè fẹ́ yáyáyáyá yẹn kò tiẹ̀ pọ́ sí wọn àbára láyé so kò jọra wọn ó ní attributes ẹ̀ ni wọ́n fi kà pé tó reincarnation ẹ̀ ni bí òrò ṣe jẹ́ bí ìta bí Iyemọja àti Mọ́jẹlẹ́wù ṣe jẹ́ so láwọn tó wà ní reincarnated bẹ́yẹn tí a gbà bẹ́ẹ̀. So tá a bá ń sọ̀rọ̀ pé Ọ̀yọ́ dídálù ń ṣèlú níwọ̀n bá ìmọ̀ táwa ní as an explorer tá a kiri káàkiri ayé tá bá ti yọ Ifẹ̀ tó ń pa ká ní àtò political structure very effective one Ifẹ̀ bí ní Ọ̀yọ́ kò sí ìlú tó dàbí wọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́ tó ní ètò political structure administratively. Ìtàṣòro panu atẹ́gùn ṣùgbọ́n èèyàn ní ká má sòótọ́ ọ̀rọ̀ ṣàpè nílé Ifẹ̀ tádàbàjọ́ lè gbogbo aláwọ̀ pátá àlàbọ̀ ọlọ́jà àwo ọlọ́jà túmọ̀ sí ọba kékeré tí ò dádé lórí. Olóyè Ìjaàrán òun ló dàbí làásán ó dàbí ìgbà tá a sọ pé president ó wá ní àfíìsà sí national assembly tíyẹ̀ kan jẹ́ leader national assembly sẹ́ni gan senate president táwọn láyé àfíìsà tó wá látọ̀dọ̀ executive bẹ́ẹ̀ ni Ìjaàrán ṣe jẹ́ sí Àràbà sí oke-itase ó ní láàrin palace and oke-itase. Oke-itase is spiritual headquarters. It's this as far as Ifá is concerned. It's the powerhouse spiritually, but administratively Ìjaàrán ló wà ní charge oyè ẹnìyẹn. Bẹ́ẹ̀ ló ṣe rí lọ́yọ̀ fúnra ẹ̀ náà pẹ̀lú Ọ̀nà-Ilémọlẹ. Ọ̀nà-Ilé is political head. He may not be cabinet member bí Ọ̀yọ́ Mèsì kò sí Ọ̀yọ́ Mèsì o ṣùgbọ́n palace chief ni. Palace chief ni. Bí Ọ̀nà-Ilémọlẹ ṣe rí bẹ́ẹ̀ ni Mọgbà ṣe rí fún oníṣàngó lọ́yọ̀. Political head gbogbo wọn àná ní power jù ọ̀nà ní access Aláàfin nígbà tí ayé wà láti governance ìjọba wà lọ́wọ́ ọba tọ́jọ́ ń bẹ lọ́yọ̀ tí agbára pọ̀ láyé ń páyà. Ìtàn bí Ọ̀nà-Ilémọlẹ ṣe wá ọ̀tọ̀ ni alẹ́másán yẹn lẹ́yìn tó rógùn àti Ifá tó sọ bẹ́ẹ̀ ní ọ̀kànràn sórí bó ṣe ṣẹlẹ̀. Ṣùgbọ́n kókó ni pé ńgbà táyé dáyé tí gbẹ dàrú ní gbogbo nǹkan wọnú ara wọn tó di pé à ń gbá Àràbà ṣáà pé ẹja rántí pé Ilé Ifẹ̀ nìkan náà ti jẹ Àràbà o ti gba yín jẹ kiri ń sìn o Ilé Ifẹ̀ nìkan náà gbogbo ẹ̀yà yòókù ẹ̀yà Yorùbá yòókù ló ní orúkọ tó ń pe olórí àwo wọn o Ẹ̀sẹ̀gbá náà ń pè nílé Iléṣà o
gbogbo ọ̀wọ́ Ọ̀yọ́ speaking pátá olúwo láwo gbogbo Òjìgbò Ògbómọ̀ṣọ́ láwo náà máa pè Ọ̀yọ́ Aláàfin máa pè lólúwo Ìbàdàn olúwo ni kó tó di pọ́n change Sáràbà láti Ìbàdàn bẹ̀rẹ̀ látàrí Lábọ̀sìn lólúwo àkọ́kọ́ torí ọlábùrú olúwo kejì ẹnìkàtọ́ tó jẹ ìbẹ̀rẹ̀ ti change sí Àràbà torí kó ń díjà láàrin àwọn oníṣègùn àtàwọn olúwo Ògbóni olùdíjọ́ yí mára wọn change ẹ̀ so ìtìyẹ́ ti pẹ́ kó tó gbá àwọn aláṣùgbọ́n náà ṣe ń jẹ Sáràbà kó tó gbọ́n kálukú à ń ṣe ń jẹ Ọ̀yọ́ Aláàfin nìkan làwọn ti ṣe ń jẹ àwọn Ṣẹ̀yìn náà wọn náà ti ṣe ń jẹ kálukú à ń yí mára àwọn aráwọ̀ ti ṣe ń jẹ Èjìgbò Ògbómọ̀ṣọ́ náà ṣe yí tiwọn náà pa àwọn ọ̀jẹ̀ láwo wọn sọ́dọ̀ Àràbà so wà ará Èkó náà wọn kálukú yí kiri gbogbo lè Èkìtì Ìjẹ̀ṣà Oǹdó ní sáwọn Yorùbá gbọ́n ló ní bí wọ́n ti ń pè lámúrèkú bí wọ́n ti ń pè wọn kálukú lórúkọ tó ń pè tó jẹ́ túmọ̀ sí pé olórí àwọ̀ olórí babaláwo so ṣùgbọ́n lọ́yọ̀ọ́ lé lẹ́yìn olúwo tó jó lórí spiritual head ló wà láàrin ìsàlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé semi autonomous community náà lólúwo tí wọ́n tán lólóyè wọn pàpà now ẹ̀ tó wá jẹ́ political head wọn méjèèjì náà ní Ọ̀nà-Ilémọlẹ so listen àwọn sọ pé Ọ̀nà-Ilémọlẹ ara bá wà ǹdẹ̀rẹ̀ ẹ̀wì ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ pé títàn wí ní tàbíọ̀bá rẹ̀ tó ó difficult láti wá appropriate title fún Ọ̀nà-Ilémọlẹ pé ká máa sọ pé òun lára wọn kọ́ no ó ní political head olórí wa nìyẹn o is our supreme head politically spiritually olúwo nítorí olúwo wọn sì lọ gbọ̀sẹ̀ ni wọ́n ti lọ sí Tàdógún ibẹ̀ ní fàlù wà ibẹ̀ wọ́n ṣe gbẹ òní òfòlù àwọn olóyè nǹkankan òní ó máa rìpọ́ọ̀tì fún Ọ̀nà-Ilémọlẹ ni ó máa lọ sáàfin ni ó máa rìpọ́ọ̀tì wà láàfin a máa fẹ́ dájọ́ tó ń fẹ́ sọdún mọ́lẹ̀ tàbá sọ pé mọ́lẹ̀ tẹ́ mọ̀ pé ibi táwọn kan ti mọ̀ ní pé gbogbo òrìṣà pátá gbọ́nrún mọ́lẹ̀ pátá ni mọ́lẹ̀ kì í ṣe Ológbò nìkan alálọ́ọ̀lì mọ́lẹ̀ wọ́n sọdún mọ́lẹ̀ lọ́yọ̀ Aláàfin Ifá náà wọ́n rìn fáàsì ń bẹ̀ bá a ṣe rìn fáàsì ẹ̀dán tàbí fáàsì gbogbo òṣàyùkù náà torí ọmọ alẹ́ ń gbogbo wọn irin owó mọ́lẹ̀ lásọdínrún mọ́lẹ̀ ìmọ̀lẹ̀ ń gbogbo pátá ọmọ ilẹ̀ àwọn òrìṣà tí wọ́n wá látòdọ̀run primordial divinities wọ̀nyí. So in that wise the truth of the matter historically and practical ni pé Ọ̀nà-Ilémọlẹ ni political head bí Ìjaàrán ṣe jẹ́ nífẹ̀ẹ́ but influence yàtọ̀ sí power ní àárín àwọn babaláwo olúwo ní influence torí pé babaláwo òun ló lórí gbogbo wọn ọ̀dọ́ ẹ̀wọ̀n tí ń gbọ́ ṣe but politically it comes of power nígbà táyé wà láyé Ọ̀nà-Ilémọlẹ ni power yẹn ni ò tó nǹkan mọ́ ń sìn tí influence ti ń gbé power ṣubú lórí pé Ọ̀nà-Ilémọlẹ ò jẹ́ nǹkan kan gbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ìkọ́fà ń lé wọn ń kọ́fà látijọ́ náà torí wọn lẹ́sìn ìgbà tí wọ́n ti Islam dé gbogbo ẹ̀ collapse nǹkan kò kírun lọ bàbá tó wà bẹ́ẹ̀ sọ nípa bàbá yẹn dá gbafá gbọ́ ṣẹ̀tọ́ sọ̀tún sósì bàbá jókòó bí olùwájú wà jókòó lẹ́gbẹ̀ẹ́ ni ó ṣe dáadáa kò tí ẹ̀ jà yìí pé èmi lọ̀gá kan ńlá ní pálásì kan no bàbá is doing well inú àwa ń dùn sí ìyẹn yìí ni so gbogbo nǹkan tó lè máa mú rògbòdìyàn pé ẹnìkan lọ̀gá ẹnìkan ní lọ́tẹ̀lé it's not there but the truth ni pé lọ́yọ̀ Aláàfin o Ọ̀nà-Ilémọlẹ is political head on the head of both olúwa Aláàfin tó jẹ́ senior and olúwo ìsàlẹ̀ tó jẹ́ junior olúwo náà méjèèjì but ẹ̀kan senior ẹnìkan pé eléyìí wà wájú eléyìí wà but Ọ̀nà-Ilémọlẹ ní the head on the political head bí Ọ̀nà-Mọgbà ṣe jẹ́ fún ọ̀hún Ṣàngó tó wọ́n sínú Ọ̀yọ́mèsì but palace chiefs ni wọ́n àwọn represent ṣàpèyínsìn Aláàfin ni òun ni political head gbogbo eléégún òun dẹ̀ wà nínú Ọ̀yọ́mèsì ní cabinet àṣìpa ó wà nù cabinet pé oyè ológun ni so àwọn bàbá náà mọ̀ ṣe tó ń gbà wọn bàbá yẹn ṣe lẹ́nu sí ni àná ìdálú ń ṣe lọ òkòṣojú àwa ètò ọ̀rẹ́ ṣàlàyé pé tán fi tó báyìí rí látọ̀yọ́ lé wa tó fi di Ọ̀yọ́ kẹta tá a wà yẹn gọ́dọ̀ Ọ̀yọ́ tálàfin àti Ìbàdàn kó wa wá ní 1837 yìí so àmọ́ ṣe tó ṣùgbọ́n kókó bẹ́ẹ̀ ni pé Ọ̀nà-Ilémọlẹ is our political head.